bàbá lẹ́rù orílẹ̀ káyà káyọ̀. Mo dé láti wá ìgbéyà tó mi ọdún ọba lórí gbọ̀ngàn ọba. Èmi dé láti wá ìgbéyà tó mi ọdún akọni lórí gbọ̀ngàn akọni. Mo dé láti wá ìgbéyà tó mi ọdún. Ìyá fún ìwà ṣùgbẹ́ fún ọ. Ṣètò ayé ẹni ni ìwọ tí ọkùnrin tó sá jọdá nìyọ padà sẹ́yìn ojú kọta bí ìwé ìrì ojú kọta bí ìkólé ẹgbẹrẹ òkè tí ó lè tí ó lè ṣàlàyé. Bóyá gbogbo ẹ̀dá àlàyé tó ń bẹ lábẹ́ ohùn mi àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà tó ń bẹ lábẹ́ ohùn mi dákúbọ̀ ní àwọn méjèèjì yẹn sókè pariwo ọba àwọn ọba lẹ́ẹ̀mejì let's go ọba àwọn ọba. Ọlọ́run lónìí. Kò sórí ẹni tó tó bá ètò Ọlọ́run wà ní wọ́. Àtẹ́wọ́ ayọ̀ fún ọba àwọn ọba. Lọ síwájú èèyàn mẹ́ta. Sọ wípé Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu ní orí òkè ìyanu wípé èmi gangan ni ìyanu kàn. Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu lórí òkè ìyanu wípé èmi gangan ni ìyanu kàn. Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu lórí òkè ìyanu. Thank you, Jesus. Thank you, Jesus. I celebrate God Almighty for this grace. Bishop Lucas, lórúkọ Jésù ẹ ò ní ṣe dádúró sí. Iṣẹ́ ìránṣẹ́ yín ó máa gòkè lọ́nà. Ó kí àwọn èèyàn Ọlọ́run tó wà ń bí, àwọn onítíátà, pátá àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn ìran ológo tó wà níwájú mi yìí, màmá dókítà, màmá lọ́ọ̀yà, pariwo ògo ògo ògo.